bọ́m ti jẹ. bàbá kí irúwèé kò mọ ọmọ mi rí kọ́rọ̀ kó mú rí kọ́rọ̀dọ̀ kó sọ fún ọkọ kó ṣe níwájú kó tẹ̀ níwájú kó ń tẹ̀lé. ẹ jọ ibo ni workshop yẹn wà. táyà tètò. ẹnì sí ló fi dáa kóbìnrin ó ní tẹríba fọkọ tọkọ sí à tíyàwó sí ewu kọgọ ọ̀rọ̀ àlùbáríkà àfọmọ ni. kẹ àtìlí àtọ̀nà àti gbogbo àtúbọ̀tán yí ọ̀gá kẹta ẹ dákun fún kámọ́tò yìí ni nígbà tẹ wá ní kílè mọ àwọn mọ́tò ọlọ́mọdé kárí kò ṣe dáadáa owó nábò ká. ṣé mi ò sanwó ṣọ́ọ̀bù fún yín ni ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ tó báyìí lórí mi ẹ̀kọ́ ẹ̀ sanwó ṣé tó yẹ pé bẹ́ẹ̀ ṣe déyàwó yín lókòwò nìyẹn tí ò kówó délé ṣé ẹ̀ ní bínú. bẹ́ẹ̀ ṣe ń wo òun àtòun àtàwọn ọ̀rẹ́ rẹ̀ àti gbogbo ìdílé rẹ̀ ọ̀dọ̀ mi wọ́n ti ń jẹun àárọ̀ bẹ́ẹ̀ ni wọ́n á mọ̀ jẹ tọ̀sán wọ́n á tún jẹ talẹ́. ẹ̀yin sí Shoprite ni. àṣírí ọdún ọlọ́rọ̀ rẹ o ẹ̀wọ̀ rẹ tó ń dalẹ̀ o. kí ló bàjẹ́ lára yín ẹgbẹ́ rẹ pánudẹ́jọ́ kí ló yà gbàdé lẹ́nu tẹ́ yanu òsì kalẹ̀. fẹ́mi nìkan kiriyan reba kí dáadáa mo nẹsẹ̀ kan nírọ̀lẹ́ ó dẹ̀ máa yí. ó padà gbé bẹ́ẹ̀ bó tó rí ni. mo ní ìfẹ́ yín àbí nǹkan mi wà ń bẹ̀ ni mo ní mo ti ládé orí. orí rẹ̀ mo sì sọnù mo fira mi rọ́pò adé kan lèmi náà. ẹ tún mi lábàtà ọ̀tọ̀ lé. ta ni fẹ́ ru ẹ̀ hàn lórí ibùwò ní fi ọ. lọ́run táyìn tó tún ta gan. irọ́ ni o. wọ́n bá àgbà díẹ̀ ló kú kẹ́yìn méjì ṣe freedom tí ẹ kú 6 months àti bí ọjọ́ mélòó kan. bẹ́ẹ̀ni sá. bọ́lọ́run bá wà lókè tó ṣe ń jọ́ lọ́hùn ó ṣe máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní kíkọ́ ní fresh